ayé ń ṣọkú ẹ o. Wèrè ni pé kò dẹ̀ ní lẹ́kùn bá ṣe wọ́n yẹn o. Kí lélẹ̀? Cutting my coat according to my size. Mi ò kọjá yìí, mi ò fọwọ́ mi fa nǹkan tọ́wọ́ mi ò tó náà. Kọ́ dé ṣọ́ọ̀pù bàbá Ìjẹ̀ṣà báyìí, mo ṣáà pé wọ́n ti bẹ̀ pa. Mo bá pa àríbo ní máa ń gba báwọn lọ́sẹ̀ bá ti ṣọ́ọ̀pù ẹ̀ pa. Inú wọn kọ́kọ́ jáde sí mi ló bá ní pé wọ́n ò ṣí ṣọ́ọ̀pù. Ìgbà tí màá ṣàfihàn mo ṣàpè àpé ọ̀nà lé wọn, ó ṣàjúwe ọ̀rọ̀ àdúgbò wọn fún mi. Mo bá ṣáà ń ṣe wàhálà, mo ṣe wàhálà gidi gan ni o. Nígbà tí màá padà gẹ́sì lé wọn báyìí, bàbá guess what? Jọba ò ní fẹ́ ṣe jẹun náà tí o bá ṣe èmi tí mò ń gbọ́ ẹ ní ojoojúmọ́. Jọba ò ní fẹ́ ṣe survive. Ẹnu gbogbo ló wà lápò ẹ̀ fẹ́ survive. Pèrè tó bẹ́ẹ̀ lọ́ọ̀kì ó ti lọ́ọ̀kì brain ẹ̀ mọ́. You are the first person as a short woman tó máa bá landlord sọ̀rọ̀ báyìí. Wọ́n ni wọ́n ṣe bí torí pé wọn ò ní owó lọ́wọ́ lẹ ṣe lọ fẹ́ bàbá arúgbó. Ẹ tẹ bẹ̀rù tí ẹ̀yin bàbá arúgbó tó bá jọ sílẹ̀ wàhálà ẹ lọ nìyẹn tẹ bá gbọ́. Ẹ̀yin tẹ́nàntì náà ni onírí yóò ṣì báyìí ìgbà tó bá ti fagídí gba alẹ́ tó gbà yóò bá ti ká ẹ̀ wá máa ṣá eré burúkú